ṣe o wọ́n ṣètò ìsìnkú olùkọ́ táwọn agbébọn dẹ̀mí rẹ̀ légbodò nínú ìkọlù tó wáyé níjọba ìbílẹ̀ Oríire ń ṣe làwọn èèyàn ń bomi lójú. Òfégè ìròyìn ni pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà nígbèkùn àwọn ajínigbé-agbébọn nípìnlẹ̀ Ọ̀yọ́ ti jẹ́ dídóòlà. Iléeṣẹ́ ọlọ́pàá ló tako àhesọ ọ̀rọ̀ àti òfégè ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Ẹgbẹ Àgbèsúnmọmi JAS tó sá kúrò lápá ẹkùn àríwá ló ṣèkọlù sílùú Ogbomoso tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé sá lọ nípìnlẹ̀ Ọ̀yọ́. Olu-Ileesẹ Ologun ilẹ̀ wa Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ṣètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ wọn o àmọ́ ohun táwọn èèyàn ń sọ nípa ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà kò dáa dùn nígboro ayé. Ikunlẹ Abiyamọ o Àwọn Janduku dùnbù akẹ́kọ̀ọ́bìnrin nọ́ọ̀sì kan nípìnlẹ̀ Imo. Òfégè ìròyìn ni pé Ààrẹ Tinubu fẹ́ yí orúkọ Nàìjíríà padà tó sì tún fẹ́ wọ́gi lé òfin ṣẹ̀ríà ní Nàìjíríà. Mò ń kú lọ sára nidakẹjẹ. Ọlọ́pàá tí àwọn agbébọn yìnbọn mọ́ lẹmarun ọtọọtọ ké gbajare sita látàrí bí Ileesẹ Ọlọpa Naijiria ṣe dẹyẹsi tí wọn kò sì kọbiara sí ìtọju ilera rẹ̀. Ileesẹ Ọlọpa náwó gan ọmọ orílẹ̀-èdè Niger fẹ̀sùn jíjí àwọn ẹran àgbò tíye rẹ̀ ń lọ bíi mílíọ̀nù méje náírà 7 million naira gbé nípínlẹ̀ Bauchi. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó mà ṣe o wọ́n ṣètò ìsìnkú olùkọ́ táwọn agbébọn dẹ̀mí rẹ̀ légbodò nínú ìkọlù tó wáyé níjọba ìbílẹ̀ Oríire ń ṣe làwọn èèyàn ń bomijé lójú ìyà. Béèyàn bá jorí ahun tó bá débi tí wọ́n ti ṣètò ìsìnkú ọ̀gbẹ́ni Joel Adesiyan olùkọ́ tí àwọn ajínigbé-agbébọn pa nínú ìkọlù tó wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún níléèwé Yawọta Community Grammar School nílùú Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire níbi tí wọ́n ti jí olùkọ́ méje àti ó lé ní 30 àwọn akẹ́kọ̀ọ́. Òní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù karùn-ún tí í ṣe déédéé ọ̀sẹ̀ kan tí àwọn ajínigbé-agbébọn dá ẹ̀mí Joel Adesiyan olùkọ́ náà lóró ni wọ́n ṣe ètò ìsìnkú rẹ̀. Inú ìjọ onítẹ̀bọmi Ayégún Baptist Church tó wà lágbègbè ìjọba ìbílẹ̀ Gúúsù Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti ṣe ètò ìsìnkú olóògbé náà. ń ṣe lẹ́sẹ̀ ògbèrò nílé ìjọsìn náà fún bí ọ̀pọ̀ àwọn èèyàn ẹbí ará ọ̀rẹ́ tó fi mọ́ àwọn ẹgbẹ́ olùkọ́ NUT ló péjú sẹ̀yẹ ìkẹyìn olóògbé náà. Ṣé ẹni a ò lè dààmú Ọlọ́run là bẹ́ẹ̀ sí ń ṣe lolùṣọ́ àgùntàn ìjọ ń ké nírora gbóhùn àdúrà sókè pé gbogbo ẹni tí ó dá wa lóró tí ó sọ ẹbí olóògbé ẹgbẹ́ olùkọ́ tó fi mọ́ ìlú Ògbómọ̀ṣọ́ sínú ìbànújẹ́ kí Ọlọ́run ó dá wọn lóró kí àwọn àti ẹnikẹ́ni tí ó jẹ́ agbódegbà fún wọn kí wọn ó má ṣe lẹ́yìn rere tí àwọn èèyàn ìjọ náà sì sàmí ní kíkankíkan. Lẹ́yìn ètò nílé ìjọsìn náà ni wọ́n gbé ìyókù ara olóògbé lọ sí ilégbè rẹ̀ tó wà ní agbègbè Owólàkẹ́ níbi tí wọ́n ti fi eérú fún eérú erùpẹ̀ fún erùpẹ̀. Bó ti wù kéèyàn ò lọ́kàn tó nígbà tí wọ́n ń gbé ìyókù ara olóògbé náà wọlẹ̀ lọ yóò mìkàn fún bí tọmọdé tàgbà ṣe ń fomijé kọrin àrò tọ́pọ̀ èèyàn ń fomijé sògbèrè ojú. Báwọn ọmọdé ṣe ń pariwo dádì wa o bẹ́ẹ̀ làwọn àgbà ń kígbe ẹ̀gbọ́n wa ti lọ àbúrò wa ti lọ ọmọ ológo ẹbí wa ti lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni Sunday Adérẹ̀mí Adesiyan ẹni tí í ṣe àbúrò olóògbé ó ní lọ́jọ́ díẹ̀ ṣáájú kíṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ àjọsọ òun àti ẹ̀gbọ́n òun olóògbé dá lórí irú ẹ̀yẹ ìkẹyìn tí àwọn ó ṣe bí bàbá tàbí ìyá èyíkéyìí nínú òbí wọn bá papòdà. Bàbá àti ìyá olóògbé náà sì wà láyé gẹ́gẹ́ bí ó ti sọ. Ó ní ẹ̀gbọ́n àwọn jẹ́ ẹni tí ó kó gbogbo ẹbí mọ́ra tí kì í sì tàbùkù tàbí fojú kéré ẹnikẹ́ni. Ó ní ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sábúrò táwọn ń sọ làwọn ń sọ nírètí pé tí ó bá di ọjọ́ Ẹtì Friday tí wọ́n ó dé láti iléèwé ni àwọn ó tẹ̀síwájú ọ̀rọ̀ àsọpatì náà. Àmọ́ ní ìrètí bẹ́ẹ̀ ìròyìn pé àwọn ajínigbé-agbébọn ṣèkọlù sí iléèwé wọn wọ́n sì dẹ́mi rẹ̀ légbodò ni òun gbọ́. Ó wá lóhùn gẹ́gẹ́ bí ẹnìkan fa àwọn tó ṣiṣẹ́ ibi náà sí kóòtù Ọlọ́run fún ìdájọ́. Alàgbà Sàngótóyè Ọláolú ẹni tí ó sọ̀rọ̀ bákan náà lórúkọ ẹbí sọ bí olóògbé náà ṣe kó ẹbí mọ́ra tó. Ó ní ọ̀pọ̀ ìdílé ọ̀pọ̀ ẹbí àwọn lóye látàrí pé òpómúléró ni olóògbé jẹ́ nínú ẹbí àwọn. Ó fi àìdùnnú rẹ̀ hàn fún ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà léyìí tí ó ní ó ṣòro láti gbà mọ́ra. Ṣáájú ni ẹgbẹ́ àwọn olùkọ́ ní Nàìjíríà ẹ̀ka tògbómọ̀ṣọ́ ti fi àìdùnnú wọn hàn pé ọ̀fọ̀ ńlá ló ṣe ẹgbẹ́ olùkọ́ ní Nàìjíríà pàápàá nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Alága ẹgbẹ́
olùkọ́ náà lẹ́kùn ti Ogbomoso ló sọ̀rọ̀ náà. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ ní Nàìjíríà, Nigerian Union of Teachers (NUT) ló kẹ́dùn ṣèdárò àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn lẹ́nu iṣẹ́ ọba. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe fún alága ẹgbẹ́ náà, ẹkùn Ogbomoso, lórí gbajúgbajà ètò orí móhùnmáwòrán orí ayélujára ìkànnì Drive TV Ohùn Ojúrí, ó ní ìbànújẹ́ ńlá ló jẹ́ pé àwọn ajínigbé-agbébọn ṣekú pa ẹni àwọn nínú ìkọlù náà tí ó wáyé níléèwé Yawọta Community Grammar School níjọba ìbílẹ̀ Oríire Ogbomoso lọ́jọ́ Ẹtì Friday, tí wọ́n sì tún ṣekú pa ẹnì kejì sínú igbó lọ́jọ́ Àìkú Sunday. Ó ní ẹni tí wọ́n ṣekú pa sílé ìwé náà làwọn rókù rẹ̀, àmọ́ kí ni káwọn ò ti ṣe sí òkú ẹni tí wọ́n pa sínú igbó táwọn ò mọ ibi tí àwọn fẹ́ wá sí. Ó ní eléyìí bani lọ́kàn jẹ́ púpọ̀. Níbi ètò ìsìnkú náà, ọ̀mọ̀wé Hasan Ajibola Fatai, ẹni tí í ṣe alága àpapọ̀ ẹgbẹ́ olùkọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́, àti akọ̀wé rẹ̀ ọ̀gbẹ́ni Salami Olukoyede ni wọ́n kó àwọn ọmọ ẹgbẹ́ olùkọ́ sòdí wá síbi ètò ìsìnkú náà. Nígbà tó ń dáhùn ìbéèrè àwọn akọ̀ròyìn lórí pé ètò wo lẹ́gbẹ́ olùkọ́ tàbí ìjọba ní fún àwọn ọmọ ẹgbẹ́ wọn tó bá pàdánù ẹ̀mí rẹ̀ sẹ́nu iṣẹ́ bí irú eléyìí, ọ̀mọ̀wé Ajibola sọ pé ètò kan wà tí àwọn pè ní End Well, nínú èyí tí olóògbé náà sì ti kópa nínú rẹ̀. Nípasẹ̀ ètò náà, ẹgbẹ́ ó ṣe ohun tó jọjú fún ẹbí olóògbé. Ó sì dájú bákan náà pé irú ètò bẹ́ẹ̀ tó wà tó jẹ́ ti ìjọba, ìṣèjọba gómìnà Mákindé ò fi ètò náà falẹ̀ mọ́. Nítorí náà, ìjọba ó ṣe ohun tí ó yẹ fún ẹbí olóògbé. Gẹ́gẹ́ bí a ti gbọ́, wọ́n bí olóògbé Joy Adesiyan ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún 1976. Ó lọ síléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílùú Oko Ilé. Ó sì lọ parí girama níléèwé Baptist High School Ogbomoso. Ó lọ sílé ẹ̀kọ́ gíga College of Education tó wà nílùú Ìlọrin. Lẹ́yìn rẹ̀ ló kẹ́kọ̀ọ́ gba dìgírì àkọ́kọ́, first degree, nílé ẹ̀kọ́ gíga fásitì tó wà l'Èkìtì. Ọdún 2005 ló gba iṣẹ́ olùkọ́ lábẹ́ ìṣèjọba gómìnà Adéwọ̀lú Ládọjà. Ó ṣe ìgbéyàwó lẹ́ni ọdún 22 ọjọ́ 18 oṣù kẹrin ọdún 2008. Ó kù fẹ̀rẹ̀ kí olóògbé Joy Adesiyan ó pé ọmọ 50 ọdún ní àwọn ajínigbé-agbébọn dá ẹ̀mí rẹ̀ légbodò lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí lẹ́ni ọdún 49. Ó dùn wá bí ẹni fi ìgúnwọ́ sọ ògiri ni, àmọ́ ohun gbogbo yé Ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Àdúrà wa ni kí Ọlọ́run ó tu ẹbí olóògbé náà lọ́kàn, kó sì bá wa pinnu àìdá, ká má gbé ìròyìn ìbànújẹ́ lórí àwọn tó wà lákàtà àwọn ajínigbé-agbébọn lọ́wọ́ báyìí. Òfégè ìròyìn ni pé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà nígbèkùn àwọn ajínigbé-agbébọn nípìnlẹ̀ Ọ̀yọ́ ti jẹ́ dídóòlà. Iléeṣẹ́ ọlọ́pàá ló tako àhesọ ọ̀rọ̀ àti òfégè ìròyìn tó gba ìgboro kan bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ sókè o. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ girama, àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàwọn olùkọ́ tó jẹ́ jíjígbé lọ́jọ́ Ẹtì Friday tó kọjá lásìkò ìkọlù ìgbésùnmọ̀mí sáwọn iléèwé 3 níjọba ìbílẹ̀ Oríire nípìnlẹ̀ Ọ̀yọ́ kò tí ì jẹ́ dídóòlà o, wọn kò tí ì tú wọn sílẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, DSP Àyànládé Ọláyínká, ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ jáde síta lọ́jọ́ Ẹtì Friday tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì gbárùkù ti ìgbésẹ̀ ìgbìyànjú àpapọ̀ ikọ̀ elétò ààbò tó ń lọ lọ́wọ́, kí wọ́n sì máa fìdí ìròyìn òtítọ́ múlẹ̀ dáradára ṣáájú kí wọ́n tó máa pín káàkiri. Àtẹ̀jáde náà kà báyìí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń tó àwọn aráàlú létí pé àwọn agbébọn kò tí ì tú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé sá lọ níjọba ìbílẹ̀ Oríire sílẹ̀ bí ìgbésẹ̀ ìgbìyànjú tó lóòrìn nípasẹ̀ àwọn àjọ elétò ààbò ṣe ń tẹ̀síwájú láti rí dájú pé àwọn olùfarakásá náà darí padà dé láyọ̀ àti àlàáfíà, àti láti nawọ́ gan àwọn ọ̀daràn tó lọ́wọ́ nínú iṣẹ́ láabi náà. Ó ní ìtànkálẹ̀ òfégè ìròyìn àti àlàyé ìṣinilọ́nà kàn máa ń dá ìpayà ìbẹ̀rùbojo tí ò wúlò sílẹ̀, tó sì tún máa ṣàkóbá fún ìwọ̀nba àwọn ohun èlò ètò ààbò tó yẹ kó jẹ́ lílò fún iṣẹ́ ìdóòlà àti ààbò tó ń lọ lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá fi dá àwọn èèyàn rere ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé àwọn ò máa jábọ̀ fún àwọn aráàlú nípa àwọn ìròyìn àti àwọn òtítọ́ tó fẹsẹ̀ múlẹ̀ bí ohun gbogbo bá ṣe ń lọ. Iléeṣẹ́ ọlọ́pàá pàrọwà fún ẹnikẹ́ni tó bá ń wá ìròyìn òtítọ́ tó fìdí múlẹ̀ láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tàbí kàn sí yàrá ìṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá lórí aago ìbánisọ̀rọ̀. Ẹ̀wẹ̀, Àbáyọ̀mí Fagbénró, ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì fétò ààbò sí gómìnà Ṣèyí Mákindé, sọ wípé kò tí ì sí ohun tó jọmọ́ ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ títí
títí di àkókò yìí. Ẹgbẹ Àgbèsúnmọmi JAS tó sá kúrò lápá ẹkùn àríwá ló ṣèkọlù sílùú Ogbomoso tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé sá lọ nípínlẹ̀ Ọ̀yọ́. Olu-Ileesẹ Ológun ilẹ̀ wa Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olu-Ileesẹ Ológun aláàbò ilẹ̀ wa Nàìjíríà ti sọ̀rọ̀ sókè o. Wọ́n ṣàlàyé wípé àwọn agbébọn tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa gbéná wojú wọn ní àwọn agbègbè kan lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n wà nídìí ìkọlù ìjínigbé tó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ológun aláàbò lórílẹ̀‐èdè Nàìjíríà ṣàlàyé yìí lásìkò tí wọ́n fèsì sí àwọn àtẹ̀jáde kan tó ń lọ káàkiri pé iléeṣẹ́ ọmọ ogun aláàbò sọ ọ̀rọ̀ kan nínú èyí tó ti ń ṣe ìyàtọ̀ àwọn agbésùnmọ̀mí àtàwọn ọ̀daràn tó ń ṣọṣẹ́ lẹ́kùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tó fi síta, alukoro iléeṣẹ́ ọmọ ogun aláàbò ilẹ̀ wa ọ̀gágun Michael Onocha ṣàlàyé pé àwọn ọmọ ikọ̀ ẹgbẹ́ àgbébọn Jama'atu Al-Sunnah Leader Awat wal Jihad táwọn ọmọ ogun Nàìjíríà ń gbógun tì káàkiri àwọn agbègbè lórílẹ̀‐èdè Nàìjíríà ló ṣọṣẹ́ láabi náà. Olu-Ileesẹ ológun aláàbò ilẹ̀ wa Nàìjíríà sọ pé irọ́ ni ìròyìn tó ń wí pé àwọn iléeṣẹ́ ológun sọ pé àwọn ọ̀daràn lásán làwọn tó ń ṣọṣẹ́ ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà. Ó ní kò sí ìgbà kankan tí iléeṣẹ́ ológun pé àwọn agbébọn tó ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ̀daràn. Ó tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ológun láti túbọ̀ dáàbò bo ètò ìṣèjọba àwarawa. Olu-Ileesẹ ológun ilẹ̀ wa ni àwọn yóò túbọ̀ tẹpá mọ́ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ ààbò pẹ̀lú àwọn àjọ elétò ààbò yòókù lójúnà láti dóòlà àwọn olùfarakásá àti láti mú kí ètò ààbò gbópọn sí i. Ẹgbẹ́ òṣèlú APC ṣètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ wọn o, àmọ́ ohun táwọn èèyàn ń sọ nípa ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà ò dáadùn nígboro ayé. Èyí làwọn èèyàn ń sọ fún ti ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC láti yan ẹni tí yóò síwájú ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà lọ́yọ̀ọ́ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù karùn-ún yìí ní ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú náà wáyé nílùú Ìbàdàn. Àmọ́ àwọn kan sọ pé wọ́n ti di ìbò náà tán kí gbogbo ọmọ ẹgbẹ́ tó dìbò. Wọ́n ní ńṣe ló dàbí ẹni pé wọ́n ti dìbò náà ṣáájú káwọn ọmọ ẹgbẹ́ ó tó dé àwọn ibùdó ìdìbò kan. Alukoro àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé agogo 3 ọ̀sán ní ètò ìdìbò ọ̀hún yóò bẹ̀rẹ̀ lásìkò táwọn ọmọ ilé ẹ̀kọ́ yóò ti lọ ilé láti má ṣe ṣe ìdíwọ́ fún ètò ẹ̀kọ́ láwọn ibùdó ìdìbò tó wà láwọn inú ọgbà iléèwé. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọ̀kan lára àwọn olùdíje Sarafadeen Abiodun Ali ti jáde síta níbi déédéé aago kan kọjá ìṣẹ́jú díẹ̀ láti dìbò tiẹ̀. Lára àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn ni Sẹ́nẹ́tọ̀ Yunus Akíntúndé, Ọ̀nàrẹ́bù Akeem Adéníyì Adéyẹmí, Ọ̀nàrẹ́bù Ọlámídé Junad Balikis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mọ́ àwọn ọmọ ẹgbẹ́ kan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ sí ìyàlẹ́nu bákan náà ní wọ́ọ̀dù kẹta tí aṣòfin Sarafadeen Abiodun Ali ti kọ́kọ́ dìbò ni wọ́n tún ti bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lọ́pọ̀ yanturu tí wọ́n jáde láti dìbò ní déédéé aago 3. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Adébáyọ̀ Adélabú tó jẹ́ ọ̀kan lára àwọn tó ń díje àti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú náà koro ojú sí bí àwọn kan ti ṣe jáde dìbò ṣáájú àsìkò tí alukoro àpapọ̀ ẹgbẹ́ APC fi síta. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí ó dìbò ní wọ́ọ̀dù 9 níjọba ìbílẹ̀ Ìbàdàn South East, ó ṣàlàyé pé gbogbo ètò ló lọ déédéé tí àwọn ọmọ ẹgbẹ́ tó forúkọ sílẹ̀ jẹ́ 437 nígbà tí àwọn tó sì dìbò fún òun sì jẹ́ 430. Ó fi kún pé inú òun kò dùn sí àwọn ìròyìn tí òun gbọ́ káàkiri pé àwọn kan gbìyànjú láti ṣe màdàrú sí èsì ìbò abẹ́nú náà. Adélabú sọ pé ní àwọn wọ́ọ̀dù míì àwọn jàǹdùkú kò jẹ́ kí àwọn olólùfẹ́ òun dìbò níbẹ̀ tí wọ́n sì kọ èsì ìdìbò jáde níbẹ̀ tí irú ìwà náà kò sì dáa fún ìjọba àwarawa. Olùdíje náà ṣàlàyé pé òun àti àwọn 10 tó kù kò faramọ́ pé kí ẹnìkan yan ẹnikẹ́ni lé àwọn lórí, tó sì fi kún pé ìwé ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò tẹ àwọn aláṣẹ ẹgbẹ́ náà lọ́wọ́ fún ìwà mọ̀dàrú tí wọ́n hù. Nígbà tó ń sọ̀rọ̀, ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn alámòjútó tó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ kí wọ́n dárúkọ rẹ̀ sọ pé ohun tí alukoro àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pa láṣẹ ni àwọn tẹ̀lé. Ó fi kún pé àwọn aláṣẹ ẹgbẹ́ náà gbọ́dọ̀ ṣe àtúnṣe sí gbogbo ọ̀rọ̀ tó ń jà rìnrìn pé aṣòfin Sarafadeen Abiodun Ali ni ó jáwé olúborí torí pé kò bọ̀wọ̀ fún òfin tí ẹgbẹ́ òṣèlú APC gbé kalẹ̀ ṣáájú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú náà. Ẹ̀wẹ̀, ìròyìn bí èsì ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà ṣe lọ
ní apá ẹkùn àríwá Ọ̀yọ́ North Senatorial District ní pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC dìbò lọ́pọ̀ yanturu fún Sẹ́nẹ́tọ̀ Abdulfatai Buhari tóun náà jẹ́ ọ̀kan lára àwọn tó díje láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú náà gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ ìkéde tí àwọn aláṣẹ ẹgbẹ́ náà kéde ni pé amòfin Sẹ́nẹ́tọ̀ Sarafadeen Ali ló jáwé olúborí nígbà tí àwọn yòókù sì fìdí rẹmi nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà. Ikunlẹ Abiyamọ o, àwọn jàǹdùkú dùnbù akẹ́kọ̀ọ́bìnrin nọ́ọ̀sì kan nípínlẹ̀ Imo. Ó mà ṣe o, akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì kan lóbìnrin ni wọ́n bá òkú rẹ̀ nínú yàrá rẹ̀ ní Umuadara Umulogo níjọba ìbílẹ̀ Obo nípínlẹ̀ Imo. Olóògbé náà lórúkọ rẹ̀ ń jẹ́ Wendy Achumba láti Ngwa nípínlẹ̀ Abia ní àwọn aṣèkọlù ṣe bẹ́ẹ̀ dùnbù ọrùn rẹ̀. Ó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé gíga fún ìkẹ́kọ̀ọ́ ìtọ́jú ètò ìlera College of Nursing Umulogo. Àwọn kan sọ wípé ó ti parí ètò ẹ̀kọ́ agbẹ̀bí ìyẹn midwifery rẹ̀ tó sì tún kẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ ṣáájú kí wọ́n tó ṣekú pa á. Àwọn olùgbé ìlú sọ wípé wọ́n ṣàwárí òkú rẹ̀ nínú yàrá lọ́sàn-án Ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àmì ìkọlù ìpalára. Ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà àti ìṣekúpani ọ̀hún ni kò hàn kedere sẹ́nikẹ́ni. Nígbà tó ń kọyà sí ìṣẹ̀lẹ̀ náà, Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Imo ti sọ wípé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti pé àwọn ti gùnlé iṣẹ́ ìréde ìtọpinpin àwọn aṣekúpani náà. Alukoro Ileesẹ Ọlọpa DSP Henry Okoye sọ wípé òkú akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ṣàwárí nínú yàrá ilégbèé rẹ̀ tó gbà síta ọgbà léèwé. Gẹ́gẹ́ bó ṣe wí, ikọ̀ agbófinró láti àgọ́ ọlọ́pàá tí ọ̀gá ọlọ́pàá DPO léwájú rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ gbéra ní kíámọ́sá lọ sí agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé fún ìṣòfíǹtótó àti ìwádìí. Ó sọ wípé òkú náà ti jẹ́ sísàwárí ó sì jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí nígbà tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ sì ń lọ lọ́wọ́ láti mọ ohun tó ṣokùnfà ikú akẹ́kọ̀ọ́ náà àti láti fi gbòòrò òfin gbé àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀. Okoye rawọ́ ẹ̀bẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùgbé ìlú láti ṣe sùúrù. Ó sì mú dá wọn lójú pé ìṣẹ̀lẹ̀ náà ti wà lábẹ́ ìṣàkóso Ileesẹ Ọlọpa. Àtẹ̀jáde náà fi kún pé gbogbo ìgbésẹ̀ ìgbìyànjú ti jẹ́ gbígbé láti rí dájú pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ burúkú náà fojú winá òfin. Òfégè ìròyìn ni pé Ààrẹ Tinubu fẹ́ yí orúkọ Nàìjíríà padà tó sì tún fẹ́ wọ́gilé òfin Ṣẹ̀ríà ní Nàìjíríà. Ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ti kéde pé òfégè ìròyìn lásán ni ìròyìn tó gba ìgboro kan pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ yí orúkọ Nàìjíríà padà sí United States of Nigeria àti pé ó fẹ́ wọ́gilé òfin Ṣẹ̀ríà ní ìhà àríwá. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà fi léde, ó ní irọ́ ńlá gbáà tó jìnnà sóòótọ́ ni ìròyìn ọ̀hún àti pé àwọn tó ń gbé ìròyìn ọ̀hún kiri fẹ́ mọ̀ọ́mọ̀ fi dá wàhálà sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni. Ó ní iléeṣẹ́ ààrẹ fẹ́ fi tó àwọn ọmọ Nàìjíríà létí àti láti sọ ní gbangba pé kò sí òótọ́ kankan nínú òfégè ìròyìn tó ń lọ nígboro pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe àtúnṣe sí òfin tí yóò yí orúkọ Nàìjíríà padà sí United States of Nigeria àti láti wọ́gilé òfin Ṣẹ̀ríà ní ìhà àríwá. Gẹ́gẹ́ bí Ọ̀nànúgà sì sọ, àwọn olóṣèlú kan tó fẹ́ da omi àlàáfíà Nàìjíríà rú ló ń gbé ìròyìn náà kiri. Ó ní ìròyìn ọ̀hún tí kò dárúkọ orísun tó ti jáde jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí àwọn kọlọ̀rọ̀ sí olóṣèlú kan ń lò láti mú ìdàrúdàpọ̀ wá sí àárín àwọn aráàlú àti láti dá ìjà òṣèlú sílẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà. Iléeṣẹ́ ààrẹ wá rọ àwọn ọmọ Nàìjíríà kí wọ́n má ṣe náà ní ìròyìn òfégè náà. Ọ̀nànúgà tún ní irọ́ ni ìròyìn pé ààrẹ fẹ́ fi àtúntò òfin kan tó pè ní Project True Federation ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin àgbà. Agbẹnusọ ààrẹ ọ̀hún ṣàlàyé pé Tinubu kò ní èròǹgbà kankan láti fi Project True Federation sọwọ́ sílé ìgbìmọ̀ asòfin àgbà lọ́jọ́ 15 oṣù kejìlá ọdún yìí tó jẹ́ ọ̀sẹ̀ díẹ̀ sí ètò ìdìbò ọdún 2026. Ó ní ọ̀rọ̀ tó ṣe pàtàkì ní ọ̀rọ̀ àtúntò òfin, nítorí náà kì í ṣe nǹkan tí ààrẹ tàbí ilé ìgbìmọ̀ asòfin yóò kàn máa ṣe bó ṣe wù wọ́n. Ó fi kún pé ohun tó jẹ ààrẹ lógún lọ́wọ́ yìí ni bí yóò ṣe sọ ètò ọrọ̀ ajé Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀ jí. Lẹ́yìn náà ló rọ àwọn ọmọ Nàìjíríà kí wọ́n dẹ́kun àti máa pín ìròyìn òfégè kiri, pàápàá lásìkò tí onírúurú nǹkan ṣẹlẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Mo ń kú lọ sára nídàkẹjẹ. Ọlọ́pàá tí àwọn agbébọn yìnbọn mọ́ lẹ́ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ké gbàjarè síta látàrí bí Ileesẹ Ọlọpa Naijiria ṣe dẹyẹsi tí wọn kò sì kọbiara sí ìtọ́jú ìlera rẹ̀.
alákòóso ọlọ́pàá Superintendent of Police Musa Mohammed Adamu, ẹni tí wọ́n yìnbọn mọ́ fún ìgbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tó ń sin orílẹ̀-èdè Nàìjíríà lásìkò iṣẹ́ ètò ààbò ìgbógun ti àwọn agbébọn nípínlẹ̀ Kaduna, ti ṣe bẹ́ẹ̀ ké gbàjarè síta sáwọn ọmọ Nàìjíríà àti ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa Nàìjíríà Túnjí Dìísù látàrí bí Iléeṣẹ́ Ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà ṣe dẹyẹsi ládùrú bí ipò àìlera rẹ̀ ṣe ń burú sí i. Adamu, ọlọ́pàá alágbèéká mobile police officer tó wà lẹ́ka iṣẹ́ ààbò, sọ wípé òun kojú àìlera tó lè mú ẹ̀mí òun lọ lẹ́yìn tí òun jàjàyè nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ìbọn látọwọ́ àwọn agbésùnmọ̀mí lọ́dún 2021. Ó fi kún pé òun nílò ìrànlọ́wọ́ ìṣúná ní kánmọ́nkóbó láti darí padà sí ilẹ̀ India fún ọ̀pọ̀ iṣẹ́ abẹ. Agbófinró náà, ẹni tó sọ wípé òun ti ṣe ọ̀pọ̀ àwọn iṣẹ́ abẹ tí kò yọrí sí rere látìgbà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti wáyé, tó sì kọminú pé ládùrú bí òun ṣe fi ẹ̀mí òun wéwu fún orílẹ̀-èdè, síbẹ̀ àwọn aláṣẹ ṣe gbígbọ́ ṣe aláìgbọ́ tí wọn kò sì kọbiara sí ìrawọ́ ẹ̀bẹ̀ òun lemọ́lemọ́ fún ìrànlọ́wọ́. Nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn ni agbófinró náà tí kò lókun àti agbára ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ Nàìjíríà, àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn lóòkọ̀-lóòkì tomijé lójú láti dóòlà ẹ̀mí rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní òun kú lọ láì sọ̀rọ̀ jáde lẹ́yìn tí wọ́n pa òun tì, lẹ́yìn tí wọ́n dẹ́yẹ sí òun láìsí àtìlẹ́yìn ètò ìlera tó dáńtọ́. Nínú fídíò náà ló ti kí àwọn ọmọ Nàìjíríà, tó sì ní òun ni SP Musa Mohammed, pé òun ni agbófinró tí wọ́n yìnbọn mọ́ lọ́dún 2021 pẹ̀lú ọta ìbọn 5 níkùn òun. Agbófinró náà jẹ́ kó di mímọ̀ pé òun ti kọ àìmọye lẹ́tà nípa bíbéèrè fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Nasarawa àti kódà àwọn òṣìṣẹ́ láti ìjọba ìbílẹ̀ rẹ̀, ṣùgbọ́n pàbó ní gbogbo ẹ̀ já sí, òun ò gba èsì kankan. Adamu tún tẹ̀síwájú láti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ Nàìjíríà tààràtà láti béèrè fún ìrànlọ́wọ́ kí wọ́n ran òun lọ́wọ́ pẹ̀lú ohunkóhun tí wọ́n bá ní kí òun lè wà láàyè. Iléeṣẹ́ ọlọ́pàá náà wọ́n gan ọmọ orílẹ̀-èdè Niger fẹ̀sùn jíjí àwọn ẹran àgbò tí iye rẹ̀ ń lọ bíi mílíọ̀nù 7 náírà 7 mílíọ̀nù náírà gbé nípínlẹ̀ Bauchi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti fi gbòòrò òfin gbé afurasí àjèjì kan, wọ́n sì ti rí àwọn ẹran àgbò 18 tó jí gbé tí iye rẹ̀ ń lọ bíi mílíọ̀nù 7 náírà 7 mílíọ̀nù náírà gbà padà lásìkò iṣẹ́ ìrédè ìtanilólobó ìmọ̀ ìjìnlẹ̀ ní agbègbè Bauchi. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Nafiu Habib sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday, sọ wípé iṣẹ́ ìwádìí ìtọpinpin náà ló ṣàtọ́nà wọn láti náwó gan ọkọ̀ méjì tó gbé àwọn ẹran tó jẹ́ jíjígbé náà. Habib sọ wípé lọ́jọ́ 19 oṣù karùn-ún ọdún 2026, ikọ̀ ọlọ́pàá monitoring tó wà lẹ́ka àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Bauchi ló ṣe bẹ́ẹ̀ gùn lé iṣẹ́ ìrédè ìtanilólobó tí wọ́n sì náwó gan ọkọ̀ bọ́ọ̀sì ọmà pẹ̀lú nọ́mbà ìforúkọsílẹ̀ ìdánimọ̀ Delta WW882ZR àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry aláwọ̀ eérú dúdú pẹ̀lú nọ́mbà ìforúkọsílẹ̀ Bauchi NNG 293AA lójú ọ̀nà Gubi nípínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ọkọ̀ náà ni wọ́n fi gbé àwọn ẹran àgbò tó jẹ́ jíjígbé láti agbègbè kan tó kọjú sí ilé epo AA Kunya lójú ọ̀nà Muritala Muhammed ní Bauchi. Agbẹnusọ ọlọ́pàá ní orúkọ afurasí náà ló ń jẹ́ Seyad Abubakar, ẹni ọdún 58 58 years láti ìlú Saoa lẹ́kùn Maradi lórílẹ̀‐èdè Niger Republic. Ó sọ wípé afurasí náà jẹ́wọ́ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé òun pẹ̀lú Alhaji Ibrahim kan àtàwọn 4 mìíràn tí wọ́n ti na pápá bora làwọn jọ gbìmọ̀pọ̀ sọ́sẹ̀ láàbì náà. Habib tún jẹ́ kó di mímọ̀ fún afurasí náà ló jẹ́ ògbóǹtarìgì nínú pípààrọ̀ àwọn nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ sí àwọn ìpínlẹ̀ tí wọ́n bá ṣàbẹ̀wò sí láti sọ́sẹ̀ láàbì lójú náà láti má jẹ́ kí àṣírí wọn tú síta fún iṣẹ́ ọ̀daràn tí wọ́n ń wò. Agbẹnusọ ọlọ́pàá fi kún pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti fi síkùn òfin gbé àwọn afurasí tó na pápá bora nígbà tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ náà. Àtẹ̀jáde ọ̀hún fi kún pé àwọn afurasí náà yóò jẹ́ gbígbé lọ ilé ẹjọ́ lẹ́yìn tí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ bá parí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.